Ẹ kúulé là ń kí aráalé, ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Orúkọ tèmi ni Aya Ahudu. Ìwé tí a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ ni a mọ̀ sí Eégún Aláré. Eégún Aláré, èyí tí ń ṣe eré oníṣe àbáláyé tí òǹkọ̀wé Láwuyì Ògúnníran kọ. Kí a gbé ìtàn náà yẹ̀wò ní ṣókí. Ìtàn ìwé yìí ní ṣókí. Ìtàn inú ìwé yìí dá lórí Ọ̀jẹ́ládé tí ó yan iṣẹ́ ọdẹ pípa gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Ó yan iṣẹ́ ọdẹ pípa tàbí èyí tí a mọ̀ sí eégún aláré tó jẹ́ iṣẹ́ bàbá rẹ̀ láàyò. Ojú rẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní àwọn ìlú tí ó ti ń pidán kiri. Ó pidán, ó di èrè, èyí tí a mọ̀ sí òjòlárí ni wọ́n bá sà sí tí kò lè yíra padà di ènìyàn mọ́. Bákan náà ló pidán di ọ̀ọ̀nì tí kò tún lè padà sí èèyàn mọ́. Ó tún ṣọ̀jẹ̀ títí débi tí wọ́n tún sà sí tí ó ń gbó bíi ajá tí ahọ́n rẹ̀ kò lè sọ̀rọ̀ mọ́. Nínú ọ̀kọ̀ọ̀kan àwọn ìṣòro wọ̀nyí, ó dágbére fáyé tán, díẹ̀ ló kù. Ọpẹ́lọpẹ́ Olódùmarè ló mú un borí wọn. Lẹ́yìn ohun gbogbo, iṣẹ́ ọ̀jẹ̀ yìí náà ló ṣe tí Aláàfin ṣe fi oyè Baálẹ̀ Àrẹ̀kún Eégún dá a lọ́lá lẹ́yìn tí ó fi àgbà han eégún aláré mìíràn, èyí tí a mọ̀ sí Dúdúyẹmí nínú ìdíje tí ọba pe àwọn méjèèjì sí. Àwọn arẹwà ọmọbìnrin mẹ́ta ni wọ́n sì tún fi ta á lọ́rẹ láti ṣe ìyàwó lẹ́nu iṣẹ́ yìí kan náà. Ó tún rí owó nídìí rẹ̀, ló bá tún di oníṣòwò tí ó rí tajé ṣe. Níyìn ni a ó dánu dúró sí. Ní tó bá tún di ìgbà mìíràn, a ó máa ṣe ọ̀rìnkìnníwín àlàyé lórí orí kọ̀ọ̀kan tí ó wà nínú ìtàn Eégún Aláré. Ó dìgbà.